lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi. Bí ọ̀rọ̀ bá sọnù òwe la fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní náà ni mo pè ní bí ọwọ́ òsùnú ẹ̀ wo tí òsùn ẹnu bọ́pẹ́ bọ́yá èèyàn yò. Bí ọwọ́ òsùnú àwo tí òsùn ẹnu bọ́pẹ́ bọ́yá èèyàn yò. Ọwọ́ ń wọnú àwo kò dúró, ó ń lọ sẹ́nu, ó ń dẹ̀yìn bọ̀. Dandan ni kínú ó kún, bínú bá sì ti kún èèyàn yónu. Èèyàn gbọ́dọ̀ yó dandan ni. Ilé túmọ̀ sí pé tí ẹ̀dá bá ń tiraka láì sárẹ̀, tí ò sinmi, tí ò sì wẹ̀yìn wò, ó di dandan kó rí èrè jẹ lórí nǹkan tí bá ń ṣe. Ìdí ni wípé alákìtìyàn ló ní àtètèbá. Bẹ́ẹ̀ ni alákìtìyàn ló ní àtètèbá. Ìdí ni pé oríire kì í wọlé bá a látẹ̀tẹ̀rẹ̀. Ìgbìyànjú ní í ṣe atọ́kùn fólóríire. Ẹni tó bá ran rẹ̀ lọ́wọ́ lòrìṣà òkè ń ràn lọ́wọ́. Ẹni tí bá ń gbìyànjú tí ń tiraka láì sárẹ̀, bọ́pẹ́ bọ́yá yóò débi tí ń lọ. Ojú àwòréré tíhun ẹsẹ̀ àní bùkéré bùkéré bùkéré. Kò sí bí ìrìn àjò ṣe jìn tó, bí èèyàn bá ti gbé ìgbésẹ̀ kan kó ń lé, yóò padà débi tí ń lọ náà ni. Ẹni tí ń lọ ìrìn àjò tó jìn, ó ti kú ònílé, ọkọ̀ rí sí ìrìn àjò, kò yábi kan, kò dúró lọ́nà. Bọ́pẹ́ bọ́yá ó gbọ́dọ̀ débi tí ń lọ. Àbí ẹni tó fẹ́ kọ igba ebè, òní ọkọ̀ 20, ọ̀la ọkọ̀ 40. Bọ́pẹ́ bọ́yá náà igba padà pé náà ni. Ńlá fi pé ọ̀lẹ ò ṣe ń bi tàná. Bó ti wò kẹ́yìn o ya ọ̀lẹ tó, ó dóko lónìí, ó gbìyànjú, ó jù sọ́tún, ó jù sósì. Òṣìṣẹ́ wákàtí kan àbí wákàtí méjì ọlọ́lé tó bá di lọ́la, ìwọ̀nba èyí tó ti rohun ó ti kú ò níbẹ̀. Ibi tó ṣeun náà kọ́ ni yóò tún ti bẹ̀rẹ̀, ibòmíì ni yóò ti tẹ̀ síwájú. Ohunkóhun tá a bá tẹra mọ́ láì dúró ó gbọ́dọ̀ mú èrè wá. Èyíkéyìí tá a bá ń tẹ ilé jọ lé ní èjì ẹ̀ta, ó gbọ́dọ̀ sarajọ ni Yorùbá fi ní bí ọwọ́ òsùn ẹnu tí òsùnú àwo bọ́pẹ́ bọ́yá èèyàn yó. Bí ọwọ́ òsùn inú àwo tí òsùn ẹnu bọ́pẹ́ bọ́yá èèyàn yó. Irúfẹ́ àwọn èèyàn wo là ń pa òwe yìí fún? Àmọ́ pa fún ẹni tó bá fẹ́ káàárẹ̀ lórí ìgbìyànjú. Mo ti ń ṣe tipẹ́, kí náà ni mo rí ń bẹ̀. Ó ti pẹ́ tí mo ti wà lẹ́nu ẹ̀. Ẹ̀wọ̀ èmi ò ṣe mọ́jàre, èmi ò ṣe wàhálà mọ́jàre, mo fẹ́ sinmi jàre. Ọ̀kẹ́rẹ́ tí ó gungi ọ̀gẹ̀dẹ̀, èékánná ẹ gbọ́dọ̀ mú sásà. Má sinmi, má káàárẹ̀, má sọ̀rì tínú. Bọ́wọ́ òsùnú àwo tí òsùn ẹnu, èèyàn padà yó lọ́jọ́ kan. Òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní òun náà nìyí o. Bí ọwọ́ òsùn inú àwo tí òsùn ẹnu bọ́pẹ́ bọ́yá èèyàn yó. Ẹ̀dúnjẹ́ àjọfẹ́sàgbèjì ara Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi. Má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Òwe Yorùbá TV, níbi tá a ti mú àwọn òwe wá lọ́lọ́kan ọjọ́kan. Ẹ jẹ́ á jọ gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Kò ní parẹ́ o, bẹ́ẹ̀ ni ò ní parun, torí pé orúkọ èèyàn méjì ni ò ṣeé gbàgbé láéláé. Orúkọ ẹni tó tẹ̀ lódó àti orúkọ ẹni tó tún èlò. Orúkọ ẹni tó bàlú jẹ́ àti orúkọ ẹni tó tún èlò ṣe. Àwọn bàbá wa ti gbìyànjú láti ṣàwárí àwọn nǹkan wọ̀nyí. Ẹ jẹ́ á gbìyànjú láti falẹ̀mọ́, láti gbárùkù tì, láti ṣètọ́jú ẹ̀ di àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wa ọ̀la. Ẹ subscribe sí chánẹ́ẹ̀lì yìí Òwe Yorùbá TV àti àwọn chánẹ́ẹ̀lì Àkàndá tó tún kù. Tẹ̀tún lè rí ẹ̀kọ́ kọ́ lọ́nà kan tàbí kejì, tàbí fún ìgbádùn yín tàbí fún ìdárayá yín, bíi Oríkì Yorùbá TV. Àwọn oríkì orílẹ̀ yín lè máa bá pàdé ńbẹ̀. Àṣà Yorùbá TV,
níbi tá a ti ń sọ̀rọ̀ nípa àṣà Yorùbá tó yanrantí. Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. Akọ́mọlédè Yorùbá TV níbi tá a ti ń sọ nípa àwọn èdè Yorùbá. Ìkórìtà kò yé mi níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ kò ṣẹlẹ̀ rí, àkàndá ọ̀rọ̀, Awíkonko live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp. Àbó wù yín ẹ fẹ́ kún ètò yìí lọ́wọ́, kùsẹ́ ní mo rí iṣẹ́ yá, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, bẹ́ẹ̀ ni ò ní parun. Àjò wa ṣe o.